Osoloko loko. Osoloko loko. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀wá. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Osoloko loko. Rest? Yes, now, woman. Oh, let me rest in peace in my matrimonial bed. Will you disturb me? So you might see what the matrimonial bed there be body. Ọlọ́run. Ó dà pé ọtí tó ti wá mú ti papa wọlé ayé ẹ jẹ́. It has destroyed your senses. There's nothing bad now. After all, then, 5 6 Ogalwa. Let's take over. Bode, why are you doing this, Bode? Hey. Today of all days, Bode, Daniela wanted you to be there for her. We waited and waited for you, but you didn't show up. I'm so bitter right now. Bitter lemon is not as bitter as vinegar. Oh, woman, don't disturb me, eh? Or wash it on. Oh, Hey. Ta ló wà ńbẹ̀? Èmi ni sà. Ọlọ́run ní jẹ́ mi. Up coach. Up coach. Coach.
mi ò ní kẹ́ má mọ̀ tí o. Kí ló kàn ẹ́ bẹ́ẹ̀? Coach, nǹkan tó ṣẹlẹ̀ rí ni pé ṣé rí kò ń ṣe ẹ̀yin nìkan ní ikú Dòdò dùn. Ṣé mọ̀ pé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ náà ni Dòdò? Èmi náà ti sunkún, mo ti bara jẹ́, mo ti ṣe gbogbo ẹ̀, ṣùgbọ́n mo rò pé a ní láti gbójú ń bẹ̀ náà ni. Àbí coach ẹ má bara jẹ́. Jamiu. Sá. Dìde. Dìde. Ọ̀fẹ́. Yes sir. Ọ̀fẹ́. Yes sir. Tó bá ti bọ́ síta, pa ilẹ̀kùn mi dé. Coach ẹ má ṣe Double up. Double up. Double up. Oh, coach. Double up. Double up. Double up. So, ní sọ̀rọ̀. Kí ló ti fẹ́ kí n sọ? Oh, then I take that as a yes. Kò tó fẹ́ gbọ́ nìyẹn. Bí pé kí n mess up ló ń ṣe báyìí. Bí pé kò mess up ló ń ṣe mí. Kí ló wá lọ sí hotel? Hotel. Yes, hotel. Wọ́n ní kó bá ẹ o. Tunolade, I can't believe pé òun àwọn sources come and spy on me after all these years. O ṣe fún mi ní respect small dear. Ìsìn ló ń sọ̀rọ̀ respect. Èmi mọ̀ ẹ́, mo mọ̀ ẹ́ ju bó ṣe mọ̀ ara ẹ lọ. Ó máa dá lé mi lórí náà ni. I know. Lọ́ládé. Why are you blaming me? O ti change. Ìwà ti yàtọ̀. O kàn ń ṣe bákanbákan. I don't understand you anymore. Lọ́ládé. Don't Lọ́ládé me, please. These things happen. I can't be happy all the time. I mean, it can't be rosy all the time. Kí ló fẹ́ kí n ṣe? Kí ni mo fẹ́ kó ṣe? Wàhálà tí ènìyàn ìwọ ló mọ̀. Ṣó ti gbọ́? Ìwọ ló mọ̀. My sources cannot be wrong. Mo tiẹ̀ wá náà. Báwo ló ṣe fẹ́ kí n trust ẹ náà? Tó ń rọ àwọn spies. Kọ́ máa ṣọ́ mi kiri. Lọ́ládé, you know what? Kí ni? I'm disappointed in you. We're disappointed. Tọ́mọ ti ka ló máa change gbogbo ẹ̀. Ló máa change ló máa dá everything síyàn lórí. Bọ̀rọ̀ kìíní. Lọ́ládé, kí ló ṣe tó rìn kiri? Oh, come on, don't give me that look as if mo mọ nǹkan tí mò ń sọ. Gbogbo ariwo yín pátá ni mo gbọ́. Mo dẹ̀ ṣọ́pọ̀ àwọn neighbors gan gbọ́. Kí ló ń ṣe Lọ́ládé? Ṣé mo rí pé àwọn ọkùnrin ò lọ́rùn ni? Àwọn ọkùnrin ò láyọ̀ lé. Please, mommy, please. Don't even go there, please. No. Let me go there o. Jẹ́ kí n go there. Wo èmi ò ní la ojú mi báyìí sílẹ̀ kí tàlùbọ́ kò wọ̀. I'm your mom. Mo dẹ̀ mọ nǹkan tó dáa fún ẹ. Sí. Mo fẹ́ kó gbàgbé nípa Junior. Look elsewhere. Àìmọye àwọn ọkùnrin tó wà ń gbòòrò ayé. Young, handsome, hard-working men ló wà ń tà. Kí ló ṣe é? Ṣé I'm great now? Sí. Tó bá dé fún mi ní assignment ẹ̀ láti hook ẹ up pẹ̀lú kan nínú wọn. I will. Ó ṣàmì pé mo láwọn ọ̀rẹ́ tí ẹ pé yẹ̀sán ti bí wọn tó dàgbà. Mo dẹ̀ láwọn boys ẹ pé yẹ̀sán náà ti dàgbà jẹ́ pé wọ́n wáyàwó. I will do it. Má para ẹ. Má fi oníṣẹ́ ilé ṣe náà. Mommy,
Huh? Mommy. Huh? I'll handle myself. Mo ti gbọ́ ẹ ṣé. Thank you. Huh? Ti wá. Ṣé o ti gbọ́ mi? Mommy, I heard you. See, darling, I just want you to be happy. Má jẹ́ kọ́kùnrin kọ́kọ́ dédé wá kó dẹ̀ break heart ẹ̀ bẹ́ẹ̀. Huh? You happy, darling? Thank you, Mommy. Okay. We have to celebrate. Jẹ́ kí lọ bá get wine. Ṣé kò darling? Thank you. I'll be back. Hello? I'm fine. I'm fine. Oh, my uncle. We can't continue this way. I know. Can I come over to your place? Okay, it's fine. Okay. Ó yẹ mi gan-an lẹ́nu. Pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ. She still went back to him. Mo over bá sọ̀rọ̀ gan. Wá dípò tí fẹ́ máa suspect mi. Ṣé mi mú àfà? Okay, I think right now, ó yẹ ká lọ sí plan B wa. Okay, all right. Later. nàgbà igi àjà náírà wọn gbà ìgbà kábíyèsí ifá ìsọ̀rọ̀ ẹ rí ẹyìn tí ó depo ní ọ̀tọ̀ náà wò wọ́n ní kò ságí lọ́gbẹ́ kò tó gbùrọ̀ lọ́fà ó dèdí ọ̀pẹ ọgbẹ́nu òkè sọ́fẹ̀lẹ́ mú ro sí lẹ́nu ni ẹ sì yà gbogbo ọ̀nà tí ń mọ́lẹ̀ tọ́lá alẹ́ tẹ́tẹ̀lé ló fa gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀. gbogbo nǹkan ní aṣeláṣe àbí. kábíyèsí àwọn ọ̀nà àbújá tí ọ̀tọ̀ tẹ̀ ń gbà ẹ mọ̀ pé ń lọ́ fa gbogbo wàhálà yìí gbogbo ń tabá sì fàbò sí kóná rẹ̀ kì í pẹ́ rú paná. kí wàá ní ọ̀nà àtúnṣe báyìí. àtúnṣe èsì ilé ìwọ̀n àtúnṣe kábíyèsí ẹ rí kíkéré lẹ́kùrọ̀ kéré o kò sí là fọ́bẹ̀. olúwo kábíyèsí olúwo kábíyèsí o. ẹ káàbọ̀. kábíyèsí o. kábíyèsí. ẹ káàbọ̀. kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti. àtọ́dẹ̀ lọkùnrin ọ̀dẹ̀ lọkùnrin lọ́dọ̀ ṣe national bọ́tà arúgbó agbára wà lára ẹ̀ ni. kí ni tó ló ṣẹlẹ̀ gan-an ní pàtó. kò sọ náà ni ó ṣàn sọ pé ọ̀nà àbáyọ náà ni ò sọ fún wa a ti ṣe ọ̀nà gbà ọ̀nà ìbúrú kí mú ewu ogun kò sọ kankan. ẹ wá gbọ́ kí ni àṣìṣe tá a ṣe nínú ètùtù tá a ṣe kí láṣìṣe tó wà ń bẹ̀. èmi ò mọ̀ ẹgbẹ́ yẹn bá tiẹ̀ ṣàṣìṣe ṣé kì í sí ọ̀nà tí wọ́n gbé gbà ní. ooo mobility kò rí sọ. ọ̀rọ̀ ìsáà líle káfọ̀ bẹ̀rẹ̀. kí ló wá pè lọ́nà àbáyọ á béèrè náà ni. àbí àbèrè kan ìsìnà. gbọ̀rọ̀ kìíní. kábíyèsí ẹ sá fọkànbalẹ̀ ẹ fọkànbalẹ̀. torí ó ti fẹ́ sú mi o. kábíyèsí fẹ́ sú mi o. èyí ò ní ẹ má sọ ẹ má jẹ́ oṣù mi
sísú bíi ti báwo ńgbà yín bá wá lóṣù yín kí lẹ fẹ́ káwọ́ wú ìjọba lè làbọ̀ ọmọkùnrin. kábíyèsí ẹ mọ̀ tiẹ̀ jù ú sú yín kò gbọ́dọ̀ sú yín ẹ mọ̀ pé àwọn nǹkan tẹ̀yìn ń ṣe àṣeyọrí lẹ fẹ́ ní ẹ mọ̀ jù ú sú yín o kábíyèsí ẹ mọ̀ jù ú sú yín mo nígbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà elédùn ó fún wa lọ́nà àbáyọ. ó ti ẹ̀yẹ kọ́nà àbáyọ wà á fọ̀rọ̀ ilẹ̀ lómìn ni. ẹ̀yin náà tí a béèrè lọ́wọ́ ẹ̀ ni. ẹ fi yún lẹ̀ kábíyèsí ẹ̀yin ẹ fi yún lẹ̀ bẹ́ẹ̀ ni. a lè mọ́ lè yẹn ọkàn jẹ́ pé gbogbo ọ̀rọ̀ náà nígbà tí ọba máa já orí ètùtù náà ni ọjà sí. ẹ̀yin bí mo ṣá ètùtù àfètùtù ṣáá ní nǹkan mi tẹ̀lé ṣe ni ó ti mọ́ yín lára báyìí òwe tá a ṣe lẹ̀ náà ni wọ́n ní ó ti mọ́ yín lára bẹ́ẹ̀. kábíyèsí ẹ̀sìn wa máa wo ikú àṣìpa òun lọ́mọ̀ fa gbogbo rògbòdìyàn yìí àkúṣẹ̀ṣẹ̀ máa ń ṣe àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. táṣí ká bá kú ẹja yẹn lómìn. àjẹpẹ́ rí sọ kábíyèsí ẹni bá kú ẹni ní ikú ṣé àwa àmúyàn láàrin àwa méjèèjì yìí ni torí ẹ ń bá mojú ògùn ní ipa àbírè o àbí àṣẹ̀ṣẹ̀ tó lọ yan èèyàn kan láti ta. ẹ fún mi níjọ́ díẹ̀ ìgbà díẹ̀ kí n fi rò ó fún yín lẹ́sìn. ọ̀dà kò burú kábíyèsí ẹ wá wò mí o ẹ má ronú o kò bàjẹ́ lórí Olúgbọ̀n kò bàjẹ́ lórí Àrẹ̀sà àwọn bàbá tó bí yín kò bàjẹ́ lórí wọn kò lè bàjẹ́ lórí tí náà. ó ti sú mi ọ̀rọ̀ tí ọba ti ẹ̀dá kan báyìí ẹja ní kọ́kọ́ sí kábíyèsí ẹ fọkàn yín balẹ̀. kábíyèsí ẹ má rẹ́rìn ni o ẹ má rẹ́rìn ẹ má lejú báyìí kábíyèsí o. àwọn tí wọn bá wọlé tí wọn bá bá yín báyìí wọn ti máa fura. bẹ́ẹ̀ni kábíyèsí ti rẹ́rìn yóò dáa fún yín. hallelujah olúwa ẹ̀mí o ẹ̀mí ẹ̀rọ alàgbà ẹ káàbọ̀ kí ló ṣe arábìnrin yẹn. a ti ṣe deliverance fún ni ẹ̀mí òkùnkùn bá jà àwọn cast and bind. ṣára ilé ti balẹ̀ báyìí. kò sí nǹkan tí olúwa ò lè ṣe ọlọ́run tẹ́mi ń sìn ọlọ́run má ṣeun tì kí ló mú yín wá. alàgbà ọmọ mi obìnrin mà ni o ṣe ló lọ nífẹ̀ẹ́ ọmọ ẹlẹ́mìí òkùnkùn kan kò dẹ̀ sí nǹkan tá a ṣe kò sí ọ̀rọ̀ tá a sọ ṣe ló kọ̀ jálẹ̀ tó sọ pé òun gọ́gọ́ lòun fẹ́ fẹ́ ìjọ ẹ ràn mí lọ́wọ́. wọ́n ti gẹ̀ẹ́tì ògùn ọmọ yín nìyẹn. Holy Gabriel, Holy Uriel, Holy Raphael, Holy Uriel, ẹ̀mí mímọ́ gbogbo ogun èṣù jíjà aláàrùn iná ọ̀run mo fi já gbogbo ẹ̀mí òkùnkùn wọ́n ní kó já báyìí olúwa o àní kó jásẹ̀. alàgbà kò sídè kankan níbi kankan. ẹ ò rí nǹkan tá a fi ń hàn mí ìyá mi. kò sẹ́mi òkú kankan níbi kankan ẹ wo àṣìṣe ọ̀rọ̀ ni o ṣé rí ìfẹ́ tó wà láàrin wọn gangan bí òun ni dètè ń sọ ẹ ṣé wàá rí ìfẹ́ yẹn gangan ó ní mo fẹ́ kèmi àti yín kájọ bàjẹ́ kí bá mi bàjẹ́. kí n bàjẹ́. bẹ́ẹ̀ ni ṣé ẹ lè ṣe ni. kò sí nǹkan tó lọ́rùn mi ò lè ṣe. ẹ̀mí mímọ́ o ìyanu máa ṣẹlẹ̀ ìyanu máa ṣẹlẹ̀ ìdè máa já ìfẹ́ máa tú. àmì bẹ́ẹ̀ ni. ẹ lọ mú ọmọ yẹn wá. pé kí n mú wá. bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ rí. alàgbà ṣé mi ò lè mú àwòrán ẹ̀ wá ni. àwòrán. ọlọ́run àtijọ́ làwa ń sìn o kò ń ṣe ọlọ́run Instagram o a gbọ́dọ̀ gbàdúrà fún ni gbogbo ẹ̀ gbọ́dọ̀ lọ ẹ̀mí mímọ́ yìí mo ti gbọ́. ó máa ṣe é ṣe agbára ti sọ̀kalẹ̀ àlàáfíà ní fún yín gbọ́ gbà Jésù lọ wá. àmín lórúkọ Jésù. ẹ ṣe gan ẹ ń lọ ni. bẹ́ẹ̀ni síbẹ̀ ní kí n lọ mú wá. ẹ ní ìtọrẹ àánú offering ẹ̀mí o. èmi rò pé tẹ bá bá mi parí iṣẹ́ ni màá sanwó. inú ọjọ́ Ọlọ́run ni mi ò ń ṣe oníṣẹ́ o mi ò ń ṣe oníṣẹ́ owó iṣẹ́ Ọlọ́run ni o ìyìn rere ni o ìyìn rere dẹ̀ ni òun ló ń bọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run ẹ̀mí mímọ́ náà ni
ẹ ṣe bá mi tú wọn ká mo fẹ́ kó kórìíra ara wọn ṣe gbọ́. Bọ̀rọ̀ kìíní. Ohun tó ń ṣẹlẹ̀ yìí èmi náà ti gbìyànjú lórí ọ̀rọ̀ rẹ̀ yìí kò síbi tí mi ò tí ì gbé gbà. a mọ̀ pé ó gbìyànjú àmọ́ ìgbìyànjú yìí ò yọ ó dẹ̀ dàbí pé ó fẹ́ mọ iṣẹ́ bí iṣẹ́ ò ṣe bó ti tó àti bó ti yẹ bẹ́ẹ̀ ni. kò yé mi o. wá fi ara balẹ̀ wíì àwọn àgbà lọ wọ́n bọ̀ ní àwọn Yorùbá wọ́n ní kọ̀lọ̀kọ̀lọ̀ tó bá ń sùn kò lè rí ogbe orí àkùkọ adìẹ jájẹ. àwọn Yorùbá ọ̀hún náà ló tún wá sọ pé ẹja tó bá sùn òun lẹja míì fi jẹ. bẹ́ẹ̀ni. ẹ mú sùúrù ṣé bóyá ẹ rò wípé bóyá mo kàn gbé ọ̀rọ̀ yìí mo gbé tì síbì kan àbí mo kàn ń ṣeré mi ìṣe kankan lórí. àwa ò sọ pé òun ṣeré o a sì sọ pé òun ṣiṣẹ́ ohun táwa fẹ́ kó yé wọ ni pé ó dàbí ẹni pé ìwọ ò mọ bí ọ̀rọ̀ ilẹ̀ yìí ṣe di àpalógún tó bá sì mọ àdá ọlẹ́bí. ó ṣeun ìyálóde àwa là ń dára wa láàmú. àjọ jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé imú o máa níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ onírìkíṣí.